Salam alaikum. Abi, ẹ má bínú Christian ni mi o. Mo mi believe pé salam alaikum náà ni. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ má bínú. Ẹ̀yin àfáà, mo kí yín o. Ẹ̀yin màmá wa, ẹ̀yin bàbá wa, mo kí yín. Politician ni mi, but at the same time, me believe lórí religion. My Muslim name is Abdul Ganil. So gbogbo family wa ló ní Muslim names. Cousin mi, ẹ̀gbọ́n bàbá mi, òun ni Ọba Onírù. Ẹ̀mọ̀gé Muslim ni. So màá end ẹ̀ bẹ́ẹ̀. Reason tí mi ṣe drop award yìí for now. Ní kọ́kọ́ ṣẹlẹ̀. I'm a politician. I've been in active service for over 10 years now. I became though she was around youth, so I became the council chairman of Apapa local government in 2008. And ever since, it's been, I've been very active. But what me wo picture no. Maracho, Marabata, Marafila. Àti fìlà tí ń dé àti aṣọ tí ń wọ̀ yìí, òun ló wà nínú picture yìí. Allahu akbar. Mi wò pé irú coincidence wo ni. It is, kò yé mi. But there is a reason for it. Wọ́n ní kí n sọ̀rọ̀ nípa youth in nation building. Ṣé ti rí our youth? Sorry, màá mix ẹ̀ o, màá sọ ìbò díẹ̀, màá sọ Yorùbá yìí tó bá. Ṣé rí Honourable Ladi tó kúrò ń bí ń sìn? He was in the House of Assembly. Mi rántí ìgbà tí n kọ́ meet Honourable Ladi. A youth like yourself, he had that aspiration. I didn't so much believe he was really going to get there. Odumike was simply, I would have said it in his presence. I met him at Ajegule, Maracana Stadium. We taught him play ball. He had that dream, he had that vision. But today, after even leaving the House of Assembly, he's now MD of Blackferry. And in Koti Blackferry means in Lagos State, who are very huge. Now, let me come back to our youths. Too much. But this topic is very key in the sense that once in a while, we can run our lady as youth. Every time, one need the youth are the leaders of tomorrow. Ijo wo ni tomorrow yẹn máa dé? Ijo wo ni tomorrow yẹn máa dé? Nígbà tó jẹ́ pé youth leader party mi, I can remember some 4 years ago, youth leader PDP was close to 70 years old. Position youth nìyẹn. But we youth were not complaining. Country, a youthful country, is a healthy country, is a productive country. Nigeria is a youthful country. 70% of our population are youth. So why are we lacking behind? Why are we not participating in nation building? Most of us in Kotaferi, owó sínsìn ni. A fẹ́ gba bus stop. Nǹkan tí 8 jù ń pa wa youth ń sìn nìyẹn. Àwọn tó ń grow up ń sìn nǹkan tó wà mind wọn ni kó gba bus stop. Àwọn wo ni role model wa? Àwọn wo ló yẹ ká máa fi ṣe role model wa?
there are so many people tó jẹ́ pé a lè máa look up to. When my sister walked in, inú mi dùn pé okay, this woman. I saw one video she did. The video went viral. Naira Marley stuff. You know, she's a household name in the movie industry. She's also a youth, though I don't know her age. But according to Nigerian Constitution, youth is from 18 to 35. But you could even be a little bit above 35, but youthful at heart. Why can't we make such a person your role model? A fẹ́ wò pé okay, a fẹ́ gba bus stop. A fẹ́ máa ra àmàlà 200, ẹran 5,000 naira sórí ẹ̀. Those things kò kí ń last. Primary school ti ń lọ, Akíṣemọ́yè primary school ni. Nǹkan tó sọ fún wa ni pé education is a legacy. That's why tó ṣe jẹ́ pé gbà tí n kọ́ di council chairman Apapa, mi face education seriously. Mi ra school buses tó ń gbé àwọn ọmọ láti ilé wọn lọ sí school wọn lọ́fẹ̀ẹ́. Mi fún gbogbo àwọn ọmọ primary school primary 1 to 6 ní free school uniform. Mi ṣe quiz competition first 3 àwọn first 3 mi mú wọn lọ sí United Kingdom kọ́ lọ sí primary school wọn kọ́ lọ wo bó ṣe rí. I was actually given an award by Lagos State Ministry of Education. But why? Because me believe lórí education. Mi rántí ìgbà tí n fẹ́ contest. Nǹkan tí mo kẹ́ mi fi nà àwọn tó ń contest against mi pa nìyẹn pé aṣíwájú mi kàwé náà. I was working in the bank. GT Bank didn't share. Delve into politics. But ó better ká máa fúnra wa ní foundation nǹkan tó jẹ́ kó wà solid so that you can always fall back on. Tẹ́ bá ti gbà tá ń sìn yín àwọn nǹkan wà ń ta lánàá náà àwọn míì ló wà ń bẹ̀ lénìí àwọn míì ló máa ń bẹ̀ lọ́la but tẹ́ bá nírú foundation tó jẹ́ kó máa last forever you will be champion forever ní ṣe current champion. So ó pọ̀ dín bẹ́ẹ̀ sọ. I mean, I wrote it in English, but like I also told my Afa, we need another program for 5. And when you also talk about youth development, Afa saw Ento link me at one Adewale Shapara Olusegun ni. Good footballer, even like football. He's a very good footballer. And he's just one of the numerous people in Europe. I have a player in second division in Spain. I have several players in Europe. That I also believe is a way of empowering the youth. Àdúgbò yìí ní Ṣàpárá ti grow up. Mi máa ń rí jẹ́sí ẹ̀kiri táwọn ọmọ àdúgbò yìí náà ń wò. Òun náà ti ní 1,000, 5,000 tó náà ń send sáwọn kan. And èmi believe pé bá ṣe máa build youth nìyẹn. So I think through our religious leaders, ó yẹ ká máa sọ fún àwọn èèyàn wa náà pé ibi tí foundation ẹ̀ máa dúró dáadáa because tó bá ń bá yín sọ church kó máa sọ mosque ó wà very important so that wọn ò ní máa lò yín as political talk because ó dàbí pé nǹkan táwa youth ta fẹ́ wà good at nìyẹn to be used as political talks. Violence. I became chairman at the age of 36. Nígbà yẹn wọ́n sọ pé ayò òsì young, irọ́ mi ti dàgbà. I think but now, ká tó kàn parents wa lọ́mọ ní the youth are the leaders of tomorrow. I can recycle the same set of leaders. I recycle. Ìjọ lọ́mọ 30 tó máa di gómìnà wa lẹ́kọ̀ọ́. Ìjọ lọ́mọ 30 something, 40 something máa di president wa Nigeria. But we, the youth, are like settling for less, settling for the comfort of today. Well, that's my own advice for the youth. To get trade kan, they be specializedly, everyone to be successful in that particular trade. Can be a role model. Èmi ò ní encourage anybody
kó fẹ́ tó ń fi ìgò àdá ọ̀bẹ jà kó jẹ́ role model fún yín kí ló máa ń sábà jẹ́ end wọn. So Alpha, èmi ò ní too much to say o, like I said, ẹ ṣé gan, thank you very much, God bless you. So like my brother also did, nǹkan tí màá send sáwọn àfáà màá send this account in sí before I leave. Then thank God pé èmi àti yín ti ń sọ̀rọ̀ direct. I wouldn't be able to do so many things, but whatever I can do lórí 830 sọ yẹn, I won't promise you pé mara mọ́tò, I won't promise you pé bye, but I will make you happy. I will make you happy. Together we will work on it. I will make you happy. So àwọn àfáà máa transfer 100,000 sí account yìí sí ẹ bá mi. Ẹ dákun ẹ bá ń gbọ́ lọ́n tóbi. Allahu Akbar. Dẹ̀gbá ẹlòmíì ẹ tún láwọn àti gbọ́ lọ́n tóbi ni. Allahu Akbar. Ohun tí wọ́n mú wọn fún àwọn àlùfáà 100,000 owó àdúrà. Ẹ wà 100,000 lọ́nà yìí tó jẹ́ tèmi tí mo yọkùn yìí. Bàbá wa ọ̀nà òdìbò ayọ̀dèjì èmi kọ́ lẹ fẹ́ fún nìkan Ọlọ́run lẹ fẹ́ fún. Ọlọ́run wọlé ìyá àlùfáà tí wọ́n ń bẹ̀ ń bì tẹ́ surprise ní ṣẹ̀sìn. Àmín. Mo wá fẹ́ tọrọ kankan. Ẹ̀rú bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Allah. Ó dà ìwọ tó bá wá bí i torí ìfi Ọlọ́run lára mi pariwo Allah yẹ kó kilẹ̀. Allah. Ẹ̀yin àgbàlagbà ẹ dákun mọ́ nídìí yín ṣẹ́jú kan. Ó wá dùn mí káwọn àgbàlagbà tí wọ́n pẹ́ lẹ́yìn wọn tí wọ́n fọ́lù mi o. Tí yín lè mọ̀ ń ṣe o. Ọdún níbo tó dúró yìí. Wọ́n pín àwọn odùn jáfàsì nínú ìyíhun tèmi jáfàsì. Ẹ̀yin àdúrà tẹwàá ń bí àwọn fún yín 100,000 nísìnyí kó máa dé owó ebo. Èmi wá bẹ̀rẹ̀ á dí àǹfààní mi lọ́wọ́ wọn. Wọ́n ní kí àǹfààní mi kí lèmi fẹ́ fún wọn ládìá. Wọ́n ní ohun tó kù mí ga kọ́lọ̀ náà kò sí. Tí àǹfààní bá sì yọnu sí yẹn ọlọ́wọ́ yọnu sí. Wọ́n ní láti yẹ ẹ̀yin àgbàlagbà ṣe ń gbàdùn mi. Ṣé kò sí àjẹ láti yẹ? Last 2 years la lọ tọ́lọ́wọ́ ò bá ní kí ìwọ́ wà lọ́dún yìí fún ajé àfáà mi lọ ajé ọdún yìí. Ẹni parẹ́. Lakala mudu adafa mudafatani ala. لطائف ما أهلا لدينا وما مر لطائف ما أهلا لدينا وما مر الحمد لله لك الحمد أبدا لا يحد لعاصي ẹdùn mi ló lára àfàdé lónìí wọn rò ó. والنبت والرمل والقطرة. afáàní ò bí wọn sì bínú orí gbogbo ọlọ́run sì ṣe fún mi gbogbo kan táwọn tún sọ yìí ọlọ́run sà my son tí èyí ṣe fẹ́yàn dáwọ́ lọ fún mi. Mo mọ iye kan tí mo ti kó ara àgbàrá gbogbo tẹ̀sí rí ẹ̀yẹ kó gbàjọ fún mi o. Mo ṣe torí àtàlẹ́ ọlọ́wà tó mi lára fa. Ọdún dèjì mo dàníyàn kó wù mí káfà mi lọ mọ́kàlára mi agbára mi ò sì gbé tíyẹn bá wà ní lọ́dún yìí ó ti wọ 2 million plus. Ayọ̀ méjì gbọ́sẹ̀ olóògùn ra àbá mi wá ní ọdún yìí. لك الحمد أبدا لا يحد لعاصي. Tí àbá mi bá lájú ọgọ́rùn-ún àṣà pé mo kọ́kọ́ ra kò nígbàgbé. أيحسن العصا والنبت والرمل والقطرة.
mo ti ń bẹ lọ́dọ̀ àpá mi ní 1999 ni mo lọ́dọ̀ àpá ní 1999 ẹ má jẹ sọyọ wà ṣùgbọ́n nígbà náà mo mọ̀ pé ọmọdé ni mo débẹ̀ òun ló ṣe wà nínú ọ̀pọ̀ ha nìyẹn. bàbá ẹ lọ àjọ ọdún yìí tí kòrónà ọlọ́sùn ti dojú wa lọ ṣùgbọ́n dábẹ́ lójú pé tẹ́ bá lọ yẹn mo mọ̀ pé èmi fara mi màá tún tẹ̀lé yín lọ. alájà wa àdùnní náà sì ń lọ. Amina. yìí tẹ̀sí ṣe fún jáfàs ajásẹ́ lọ́rùn. afáàmì náà ló wà gbé àwọ̀dù náà fún yín wọ́n ti gbé fún yín wọ́n ṣàdúrà ní kẹ́ tó lọ. adé àfáàmì ní mo ní tèmi lọ́dún yìí ọlọ́run ṣe ẹjọ́ kùnà sà kẹ́ tó máa lọ. bàbá yìí wọ́n wà bẹ́ẹ̀ wọ́n relax àná ni wọ́n ṣe ìnáwó lánàá wọ́n lè tuntun mi ní tó báyìí lónìí Ayọ̀dèjì Joseph èdè gbàgbé ọ̀rẹ́ máa yẹ. bàbá látọ̀dọ̀ tèmi náà kí ṣe dáadáa mi ló mọ̀ báàgì ráìsì kan yìí kó máa lọ ọ̀dọ̀ yín ẹ bá mi wo fúrẹ́mù tó wà bẹ́ẹ̀. ẹ sà ẹ bá lọ mẹ́ka yìí tẹ̀ lu eyín lómìíràn ẹ lu eyín ẹ bàbá ọlọ́dọ̀ ẹ lọ́lọ́ ọlọ́run sí o. Alhamdulillahi. Oya ẹ tẹ́ bá fẹ́ fún àpá mi ẹ dáhùn kí ló wà mí oya ẹ ṣí wa ṣí báyìí ẹnìkan bí ní ẹ̀sà alájà please don't be angry please I just want to do the right thing for my chain ẹ̀sà ẹ má bèrè wà bá ẹnìkan ó bí ní bí ṣé òbí lè fẹ́ mẹ́fọ́ láìpẹ́ fẹ́ nìkan oníṣẹ́ bóun fún mi mo ní má fún mi àfáà mi náà fún ó sì gbé wa ẹni kó látọ̀dọ̀ tèmi ní bá gíráìsì ẹni wọn náà gbé fúrẹ́mù yìí sí àwọn ọmọ yìí youth wàláhì mo fi ṣé ó ti dá níṣẹ́ yìí wọn sọ fún mi o bọ̀wọ́ mọ̀ pé mo nífẹ̀ẹ́ àfa rẹ̀ mo yí tí o bá nífẹ̀ẹ́ àfa rẹ̀ wẹ́ òun lọ́lọ́ mo lọ sí branch wa ní last week lọ ọ̀nì kí ẹ ṣe mọ́lìdì ẹ̀ àfa ọ̀nì lẹ́hùn wọ́n wá dá méjì jọ fún mi bìbà méjì aláwọ̀ àgbàlá ẹni fídíò wa ẹni méjì lè rẹ́nu ẹ̀ bàbá àwọn ẹni youth àwọn náà ṣẹlẹ̀ wọ́n ṣẹlẹ̀ ó yà àti bẹ̀rẹ̀ làwọn.